Bàbá Mohbad ti sọ̀rọ̀ o, ó ní wọ́n tún ti fẹ́ẹ́ dojú ọ̀rọ̀ ẹjọ́ DNA wọ́n tún ti fẹ́ẹ́ dàrú pé káwọn ọmọ Nàìjíríà wàá rà wọ́n kán gbà wọ́n kalẹ̀. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu bàbá Mohbad. Ó ti jáde sọ̀rọ̀ lórí tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lánàá. Ẹ̀yin olólùfẹ́ mi nílé, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí tán pátápátá. Nǹkan ń bẹ́nu ayé, ayé ń bẹ́nu nǹkan. Ẹ bẹ̀rù obìnrin o, ẹ bẹ̀rù obìnrin o. Àwọn ọmọ wa ò mà ní sọkọfẹ́, wọn ò ní ṣàyàfẹ́. Ojú ogun nílé ẹjọ́ lánàá. Ojú ogun la lọ lánàá. Ẹ̀yin èèyàn mi nílé, ìfẹ́ gbà yín lákòókò púpọ̀. Ẹ jẹ́ a jọ gbé tó ṣe kókó tó ṣe kókó ká jọ gbé yẹ̀wò. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé láàbù tí welfare officer kóòtù mú wọn è ṣe DNA tán fẹ́ ṣe. Láàbù táwọn Wùmí náà mú wọn è ṣe DNA tán fẹ́ ṣe. Láàbù bàbá Mohbad nìkan ni a ti ń ṣe látàrí pé bàbá Mohbad òun ti gbáradì pé òun fẹ́ mọ̀ bóyá Liam bóyá ọmọ òun ni. Nǹkan kan wá ṣẹlẹ̀. Nígbà tí gbogbo eléyìí ti wá lọ, ilé ẹjọ́ ti wá ní pé àwọn ò mú láàbù ẹyọ kan tí ó ṣe DNA. Bàbá Mohbad lóhùn ọgbà, ó yarí má dájọ́ lọ́wọ́. Ẹ wá máa wo ibi tí mo fi ní ẹ gbọ́dọ̀ bẹ̀rù obìnrin. Ẹ gbọ́n tí bàbá Mohbad sọ nígbà tí adájọ́ tó pe Wùmí tí bàbá Mohbad yarí pé dandan òun náà gbọ́dọ̀ gba sáǹpù Liam kóun ó sì gba sáǹpù tó jọmọ òun èèyàn Mohbad kóun ó lọ sí private DNA kóun ó fi mọ̀. Lẹ́yìn ìgbà tó jẹ́ pé Wùmí náà ti ṣe private DNA títí ẹ̀ tó mú lọ́wọ́ tí ọ̀já àwọn ayé ọ̀mọ̀. Ẹ̀gbọ́n tí Wùmí sọ fádájọ́, Wùmí ní òun ò lè gbọ́mọ òun lẹ̀. Wọ́n ń bọ̀ náà, ẹ̀gbọ́n tí bàbá Mohbad sọ. Níwájú adájọ́ sọ pé òun ò lè gbọ́mọ yẹn lẹ̀ o, òun ò lè gbọ́mọ yẹn lẹ̀ o. Yóò bá sí nǹkan tó ń bò, kí ló tó gbọ́mọ lẹ̀? Ṣé bọ́ mọ́mọ́ mi ló pé? Ṣé bọ́ mọ́mọ́ mi ló pé? Ẹ gbà mí o. Ẹ jájọ bira wa léèrè ọ̀rọ̀ kan pé kí ni Wùmí Cynthia kí ló ń bò tí ò fi ṣetán láti gbọ́mọ lẹ̀ kí wọ́n ṣe DNA. Ó pè èèyàn bàbá ọkọ rẹ̀, ó pè ní èèyàn bàbá tó bí ẹni tó bímọ fún, ó lẹ́rù ń bọ̀ láti gbọ́mọ fún láti gba DNA. Bàbá Mohbad ní inú òun ó tún dùn láti jẹ́ pé kóun ò mọ̀ pé Liam ọmọ òun ni, torí pé òun ni ó fi ṣe wípé Mohbad gan ọ̀kákùrún pé kò wáyé lásán. Ẹ wá tún gbọ́n tí bàbá Mohbad sọ. Tó pé bàbá Mohbad lóhùn èso nílé ẹjọ́, ṣùgbọ́n léyìí òun fàjà má dájọ́ lọ́wọ́ o nígbà tí adájọ́ náà fẹ́ máa dojú ẹjọ́ rú tí ó fẹ́ sọ̀rọ̀ ń bí ọ̀rọ̀ lọ mọ́. Pé ṣe bí hospital tèmi mú wá, ṣe bí wọ́n ń ṣe tissue base ń bẹ̀, kí ló dé tá a lò léhùn. Tó wá jẹ́ wípé ẹni welfare officer tó jẹ́ wípé ilé ẹjọ́ tó ń gbé hospital tó mú wá wọn ṣe tissue base ń bẹ̀, òun lẹ tún wá ní kó lọ mú hospital ẹyọ kan wá ká fi ṣe DNA. Bàbá Mohbad ló ń fàjà má dájọ́ lọ́wọ́. Ó ti wá pariwo sáwọn ọmọ Nàìjíríà. Ẹ wò ní gbé débẹ̀ ní wàá mú àwọn analysis kan wá tẹ̀ gbọ́ rí nípa òkú Mohbad. Ta ló fárun Mohbad gan tí ò jẹ́ kí wọ́n lè lo irun Mohbad láti ṣe DNA fún Liam. Ẹ wò mo ń bọ̀, ọ̀rọ̀ ń gbénú mi tí mo fẹ́ sọ. Àwọn ìdájọ́ ń bí o, ẹ̀yin náà lẹ́ ṣèdájọ́ torí pé a tún mú ohun tí Wùmí náà bá tún sọ a tún wá mú wá fún yín. Ẹ gbà mí o, ẹ gbà mí o, ẹ gbà mí o, mi mọ tí fẹ́ ní sùúrù tó o, mi ò kì í sọ̀rọ̀ níwájú jọ́ọ̀jì yìí o, ṣùgbọ́n this time I have to open mouth. Lẹ́yìn ìgbà tí Wùmí lòun ò lè gbé Liam lẹ̀ kí wọ́n gba sáǹpù ẹ̀, adájọ́ ti wá tún sún ìgbẹ́jọ́ sóṣù tí ń bọ̀ pé kí igun Wùmí kígun bàbá Mohbad èèyàn Alọ́ba kí wọ́n jọ lọ jókòó kí wọ́n jọ lọ sọ ọ̀rọ̀ òun náà fẹ́ jọ máa sọ. Bàbá Mohbad náà ti wá yarí. Ó ní tí wọn ò bá ti lè jẹ́ kóun ó gbé pathology tòun lẹ̀ kó gba sáǹpù lára Liam kó sì gba sáǹpù lára Mohbad. Ó ní òun ò ṣẹjọ́ mọ́, kóun ó padà sílùú Èkìtì tóun ti wá. Èkó gan ti sú òun torí pé òun ti rí i pé
kò sí ìdájọ́ òdodo lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní kí wọ́n jẹ́ òun lọ sìnkú ọmọ òun. Mo wá ń bọ̀ ná, ẹ kọ́kọ́ gbọ́ fọ́nrán kékeré yìí tí bàbá Mohbad ti bínú tán. ní ẹ̀gùn ẹ jọ̀ọ́ mo fẹ́ sin ọmọ mi ẹ jọ̀ọ́ lórí Ọlọ́run. Ilé ẹjọ́ ní kí wọ́n tún pàdé lọ́ndì 5 èyí oṣù tí ń bọ̀ kí wọ́n wá jọ lọ mọ̀ ọ́n kí wọ́n jọ lọ sọ láàrin àwọn Ìjẹ́wùmí ní láti gbé ọmọ lẹ̀ láti gba sáǹpù. Mo sọ fún yín, mo ní ẹ bẹ̀rù obìnrin. Ọ̀dà náà nígbà tí Mohbad kú tán wọ́n sáré sin òkú Mohbad, èèyàn wọ́n ní pé bàbá Mohbad ló jẹ̀bi eléhùn. Ìgbà tí wọ́n wá wú Mohbad kú nù yèèpẹ̀ látàrí pé àwọn kan kórí jọ tó jẹ́ pé ìfẹ́ máa dákọ̀, wọ́n láwọn fẹ́ ṣe ẹ̀yẹ ẹ̀kẹyìn tó yẹ kó gbà fún gẹ́gẹ́ bí gbajúgbajà. Ṣé wọ́n ti mọ̀ wípé ọ̀rọ̀ DNA ó yọjú ni wọ́n fi fárun fún Mohbad ni? Àti pé ta ló fárun Mohbad? Ó yẹ ká gbé yẹn náà yẹ̀ wò. Torí gbọ́n mọ̀ yìí pé tí òkú bá ti kú, ní tí ó kọ́kọ́ gbé lára rẹ̀ ẹ̀jẹ̀ àtomi ni, tí í ṣe wípé wọn ò lè rẹ́jẹ̀ gbà lára Mohbad mọ́ láti ṣe DNA. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé lẹ́yìn ẹ̀jẹ̀ ni irun orí, tó bá jẹ́ wípé wọn ò tí ì farun orí Mohbad ni, àní máa sọ̀rọ̀ tissue based débi pé wọ́n wá sọ pé ẹran ara rẹ̀ làwọn fẹ́ fi ṣe DNA. Obìnrin ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n jọ kóra wọn jọ ń gbà náà àwọn àgbáríjọ obìnrin ni. Kì í ṣe pé a fi ń tako àwọn gender kan o, ẹja sọ̀rọ̀ bí ọ̀rọ̀ lọ. Channel tí wọ́n ń bì báyìí àwọn èrò lé apá kan ká dá apá kan sí, ní tí wọ́n bá sọ á mú wá fún yín, á sì sọ̀rọ̀ lórí ẹ̀, ẹ̀yin náà ó dẹ̀ bọ́ sábàlá àríwísí, ẹ sọ èrò tiyín. Torí pé ẹ̀yin tẹ́ ẹ tún wà nílé, ẹ mọ̀rọ̀ gbọ́, ẹ mọ̀ràn wò, ẹ sì lójú, ẹ tún lọ́pọlọ jà wá tá à ń sọ lọ. Kí lèrò tiyín lórí ọ̀rọ̀ DNA Liam? Sẹ́yìn ò lérò pé bóyá Wùmí ń fi nǹkan kan pamọ́? Torí pé tó bá lọ jàjà jẹ́ wípé Liam gan ó wá jẹ́ ọmọ Mohbad gan, ṣe bí ọ̀dọ̀ bàbá Mohbad náà lọmọ náà máa gbé nílẹ̀ Yorùbá. Kódà ó jẹ́ wípé o ṣetán o fẹ́ kú lé wọn gan lẹ́yìn tọkọ rẹ̀ kú, nílẹ̀ Yorùbá ọkùnrin lọ́lọ́mọ, àwọn fámìlì ọkọ rẹ̀ lọ́gbọ̀mọ fún. Ọ̀rọ̀ náà ti sọ sí ni lẹ́nu, ti bùyọ̀ sí. Ẹ lọ sábàlá àríwísí, ẹ sọ èrò tiyín. Sẹ́yìn lérò pé Liam ọmọ Mohbad ni àbọ̀mọ ẹlòmíì lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí? Mo tún ń bọ̀.